ṣẹ̀ṣẹ̀ ara rẹ̀ sà àmówó lẹ̀ fọ́ba kábíyèsí o. ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ ara rẹ̀ sà àmówó lẹ̀ fọ́ba Ọ̀ṣun bí yóò mí sún mi bẹ̀rẹ̀ àjèjì ẹ̀kú ọdún o. Egungun agbára alẹ̀ erin fọlámi ẹ̀kú ọdún bàbá wa. ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ ara rẹ̀ sà àmówó lẹ̀ fọ́ba. ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ ara rẹ̀ sà àmówó lẹ̀ fọ́ba kábíyèsí omi sún mi bẹ̀rẹ̀ àjèjì ẹ̀kú ọdún o. Egungun agbára alẹ̀ erin fọlámi ẹ̀kú ọdún bàbá wa. àpẹ̀kẹ́ mo forí balẹ̀ lọ́dọ̀ ọba tó rọ́bà ní sọ́dún. kábíyèsí ẹ̀kú ọdún. Chief Dr. Láwùmí Ọ̀ṣun bí yóò mí sún mi bẹ̀rẹ̀. ọba rẹ̀ ṣẹ̀ṣẹ̀ àgbáyé of Lagos State ní sọ́dún lónìí mọ̀ wá kí. àwòrán olùpọ̀nà wo. àpẹ̀kẹ́ mo forí balẹ̀ lọ́dọ̀ ọba. egungun agbára lẹ̀ erin fọlámi ẹ̀kú ọdún. ẹ sọ́dún ìyájọ́ péjú ṣe tẹ̀mí ni. ọkọ yèyé mi Ọ̀ṣun tó kún bọ̀ omi sún mi bẹ̀rẹ̀. ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ kówé àṣẹṣà mọ́dún àjọ péjú ṣe tẹ̀mí ni. bàmí Ọ̀ṣun bí yẹ kú ọdún torí ọlọ́dún ní mọ́dún ẹ̀ bí ọdún bá ti dé. bàmí Ọ̀ṣun bí yí gbálé ẹ̀yẹ lẹ́ni. ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ kówé àwọlé ẹ̀yẹ lẹ́ni. ìpèlépèlé lobìnrin rẹ̀ lò lọ́jà. àṣẹṣàmọ́dún àjọ péjú ṣe tẹ̀mí ni. ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ ara rẹ̀ sà àmówó lẹ̀ fọ́ba. ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ ara rẹ̀ sà àmówó lẹ̀ fọ́ba kábíyèsí omi sún mi bẹ̀rẹ̀ àyèjì ẹ̀kú ọdún o. egungun agbára lẹ̀ erin fọlámi ẹ̀kú ọdún bàbá wa. àpèkéjẹ wá relé bàbá ẹ̀yìn tó bí yín lọ́mọ. torí ìpàkọ́ nílé ìyá ń wájú nílé bàbá. bàbá mi ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ kówé òdìlé bàbá rẹ̀ tó bí ọlọ́mọ. òdì ara ànẹjà ọmọ epo. òdìlẹ̀ ọmọ ẹ̀yìn tó dòrí ti ń yọgẹrẹ. lòdò bí olóògẹ́ ọmọ pa ẹwà. òdì mo ní ọmọ tẹwà lọ́pọ̀ mọ́ ọmọ abẹ́lẹ́kọ gbọ́n. bàmí ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ kówé bọ́mọ ní ojogún ẹwà lọ́dọ̀ rẹ̀. òdìlẹ̀ ọmọ ẹ̀yìn tó dòrí ti ń yọgẹrẹ. ọmọ kékeré kújà mẹ́rìndínlógún. ọmọ mọ̀ṣubú yẹ́kẹ́mọ̀ yá ìlúpẹ́ epo. mo bá gbọ̀n sálẹ̀ mọ́ ebúyọ̀ lébè. elépo mọ́mọ́ yànràn epo. aláta mọ́mọ́ yànràn ata. ọmọ abẹ́lẹ́po pàjẹ́jẹ́ ara rẹ̀ ta ẹ̀dùn. iná ẹkùnù òye nílé bàbá yín. bẹ́ẹ̀ bá jẹ́ dúdú tẹ́ tún wá pupa kí. ródòródò rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ lájèjì ọmọ pọ̀ ẹ̀yìn. àjẹjẹ́ mọ̀ wà nílé àwọn bàbá ẹ̀yìn bá mi omi sún mi bẹ̀rẹ̀. Ọ̀ṣun bí yí. àpèké ògbómọ̀ wà nílé àwọn bàbá mi. ẹ̀yin lọ́mọ ọlọ́pẹ́ jẹ́gẹ́jẹ́gẹ́. ọlọ́pẹ́ ẹ̀kẹ́ jẹ́gẹ́jígẹ́. ọmọ ọlọ́pẹ́ ẹ̀kan ọ̀pẹ́ kan. ọ̀pẹ́ mẹ́rìndínlógún ti ń bẹ nípò rẹ̀ sà lọ́jọ́ ọjọ́ sí. afẹ́fẹ́ wo mẹ́sìn ókèje. ẹ̀fúùfù lẹ́lẹ́wọ́ méjì ọ̀karùn-ún. márùn tó kù ní fojoojúmọ́ sọ́ba lóore. ìkànsẹ̀yìn tó dùn fọ́ba. ìkàn fọ́ba lẹ́pọ̀ tí fi jẹ́ṣu. ìkàn fọ́ba lẹ́mu tí mu. ìkàn fọ́ba lọ́wọ́ tí fi gbálẹ̀. bàmí ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ kẹ́lẹ́kù rọ́gọ́dọ́gbó tá a fi rọ̀mọ́ ara rẹ̀ ta lẹ́kún. àjèjì ẹ̀kú ọdún. àṣẹṣàmọ́dún ọdún ayọ̀ láti ìjọ máa ṣe onílẹ̀ ọmọ ẹ̀yìn mẹ́rìndínlógún. àjèjì nírẹ̀sà nírẹ̀sà. gbogbo mọ́dé nírẹ̀sà nílé. nírẹ̀sà nírẹ̀sà. gbogbo mọ́dé nírẹ̀sà nílé. bàmí Ọláwùmí Ọ̀ṣun bí yomi fún mi bá rí ọwọ́ adílé ìyá rẹ̀ tó bí ọlọ́mọ. tọrọmọ tí ọba mọlé ìyá ẹ̀ àfibí sólórí ọmọ ni. ìkòyí ẹ̀ṣọ́ àràkà jígì ẹrù oògùn. bórógùn tó kárídọ́lá ọmọ fún ọmọ gbó
ìlàlá ọ̀sán wọn sì máa kí bàbá rẹ̀ Oníkòyí ọmọ agbọ̀n tí yá àrùn ọ̀tẹ̀ Ìkòyí ọmọ gbélé gboko gbéjù gbé bàdàn gbákímọ̀rìn gbé awẹ́ ibìkan lálẹ́ ní sí ọmọ Oníkòyí ọmọ agbọ̀n tí yá àrùn ọ̀tẹ̀ ó kò yọ orogun àbó orogun ọmọ làlá ọ̀sán ogun bírọ̀ àwọn yẹyẹ yín lọmọ lọ́fà kan ọ̀tọ̀ọ̀tọ̀ ń tiri sọ ọmọ lọ́fà kan ọ̀tọ̀ọ̀tọ̀ ń tiri sọ ẹ̀fọ́ fà kan ṣoṣo ẹ̀pẹ́ èèyàn mẹ́fà ẹnì kejìṣẹ́ àwọn fẹ́ kú Oníkòyí ní má kú wá relé bàbá mi kọ́ ọlọ́rọ̀ ọmọ jagunjagun lójú ogun òkú Kòyí ọmọ agbọ̀n tí ó rí kúsá yẹn bí ń lólú ọmọ àkúfẹ́yẹmú jẹ Ìkòyí ò ní kú ogun onírọ̀ àrọ̀ nígbélé Oníkòyí ò gbélé àrọ̀ ní ògbélé Oníkòyí ò sinmi ogun lọ níjó ogun ọmọ alẹ̀ só pera wọn ló kọ àti sàmọ́dún ọdún ayọ̀ láti jọ máa ṣe ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ Oníkòyí ìdè Ìkòyí ogun tó lọ ìdè ìdè Ìkòyí ogun tó lọ. Bàbá mi Chief Dr. Ọláwùmí Ọ̀ṣunbíyí Omísúnmi bẹ̀rẹ̀ ọkọ ìyá mi Yèyé Ọ̀ṣun tó kún bọ̀ Omísúnmi bẹ̀rẹ̀ ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ kòwé èmi ọbabìnrin apẹ̀sálẹ̀ Yorùbá ní kí yín pẹ̀ ní fọdún èyí ṣàṣemú olólàjò àkọ́kọ́ kí yín pọ̀dún ayọ̀ láti ìjọ máa ṣe.